pẹ̀lú bí awuyewuye bó ṣe gba orí ẹ̀rọ ayélujára láti bí ọjọ́ 3 sí 4 kan sẹ́yìn tí wọ́n ní ìràwọ̀ ńlá òṣèré tíátà alẹ́ Yorùbá ní Fúnkẹ́ Akíndélé, ẹni tí gbogbo ayé mọ̀ sí Jennifer tàbí Màmá Ìbejì, tí wọ́n ló ti fèsì lórí awuyewuye àti ẹ̀sùn tó fi ń kàn án lórí gbajúgbajà òṣèrékùnrin ní Fẹ́mi Adébáyọ̀ tó tún jẹ́ ọmọ àgbà òṣèré tíátà lórílẹ̀‐èdè yìí Alhaji Adébáyọ̀ Sàlámì tí gbogbo ayé mọ̀ sí Ọ̀gá Bello. Níṣẹ́ ni ìwádìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ pé irọ́ pátápátá gbà ni wọ́n pamọ́ Fúnkẹ́ Akíndélé tí gbogbo ayé mọ̀ sí Jennifer o. Kò síbi tí Fúnkẹ́ Akíndélé tó ti sọ̀rọ̀ tí wọ́n ló sọ, bẹ́ẹ̀ ni kò sọ nǹkan kan nípa Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó ẹ̀ tó ní ilé oúnjẹ Ìyàn Aládùkẹ́ ní ìpínlẹ̀ Èkó. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni awuyewuye ti ń lọ lórí ẹ̀rọ ayélujára. Ilé-iṣẹ́ ìròyìn orí ẹ̀rọ ayélujára kan tó máa ń tú àṣírí àwọn onítíátà Yorùbá tí wọ́n ń pè ní Gistlover ló sì gbé ìròyìn náà jáde nígbà tí wọ́n ní ìjà burúkú ó ti bẹ́ sílẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó ẹ̀, ìyún tó ní ilé oúnjẹ Ìyàn Aládùkẹ́ d'Èkó. Wọ́n ní ìjà náà lè débi wípé ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ó ti fẹ́ fi ayé sú Fẹ́mi Adébáyọ̀, tí wọ́n sì ní Fẹ́mi Adébáyọ̀ ó ti kẹ́rù jáde kúrò nílé fún ìyàwó ẹ̀ nígbà tí wàhálà pọ̀ tó ti sá kúrò nílé. Bákan náà ni wọ́n láwọn ẹbí Fẹ́mi Adébáyọ̀ ni wọ́n ti fi òǹtẹ̀lú fún ọmọ wọn pé àwọn ò fẹ́ ìyàwó ẹ̀ mọ́ nílé àwọn nítorí pé ó tó gẹ̀. Pàápàá bí wọ́n ṣe ní mọ́tò tí Fẹ́mi Adébáyọ̀ rà fún òfin níjàmbá ó bà mọ́tò náà jẹ́ pátápátá. Ṣùgbọ́n lẹ́yìn wàhálà yìí ni wọ́n ní ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ó lọ gbéná wojú Fúnkẹ́ Akíndélé ní oko eré tó ti ń ṣe fíìmù ní ìlú Ọ̀yọ́, tó ló lọ pariwo lé Fúnkẹ́ Akíndélé lórí pé òun ní ọkọ òun yàn láàlè tí wọ́n jọ ń bára wọn láṣepọ̀ àti pé òun ló fẹ́ da ilé òun rú, tó sì ní ọ̀rọ̀ náà di ariwo ní oko eré tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tó ti lọ pariwo lé Fúnkẹ́ Akíndélé lórí. Látìgbà tó ti gbé ìròyìn jáde ìní awuyewuye ti ṣẹlẹ̀ táwọn èèyàn gbé ọ̀rọ̀ ìkiri lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n tó jẹ́ pé Fẹ́mi Adébáyọ̀ kò fèsì pẹ̀. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí fóònù ẹ̀ láti fèsì lórí ọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ ni kò fèsì. Bẹ́ẹ̀ ni ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tó fẹ̀sùn kàn náà sọ̀rọ̀, tí Fúnkẹ́ Akíndélé náà kò sì sọ̀rọ̀. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé ọ̀rọ̀ kan kiri pé Fúnkẹ́ Akíndélé ti fèsì o. Wọ́n ní Fúnkẹ́ Akíndélé jẹ́ kó di mọ̀ wípé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀. Lóòótọ́ akẹgbẹ́ làwọn ń diṣẹ́ tíátà, àwọn jọ ń ṣe fíìmù, àwọn jọ ń rìnrìn àjò, kò sí nǹkan kan láàrin ara wọn. tó sì ní nínú ọ̀rọ̀ tí Fúnkẹ́ Akíndélé kọ, wọn ló ní kí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ kó lọ mọ̀ pé òun ló fẹ́ gbajúmọ̀ òṣèré àti mùsùlùmí, ó sì yẹ kó nífẹ̀ẹ́ dénúdénú. ọ̀rọ̀ yìí ni wọ́n ń gbé kiri pé Fúnkẹ́ Akíndélé sọ, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti ṣèwádìí a sì rí pé irọ́ pátápátá ni o. Fúnkẹ́ Akíndélé ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà, kò sì kọ ọ̀rọ̀ kankan gẹ́gẹ́ bó ṣe ń gbé kiri. A ṣe àgbéyẹ̀wò àwọn orí ẹ̀rọ ayélujára Fúnkẹ́ Akíndélé ní Instagram, Twitter, èyí tó ń jẹ́ X lásìkò yìí àti Facebook. Kò síbi tí Fúnkẹ́ Akíndélé ti sọ irú ẹ̀, bẹ́ẹ̀ ni kò ṣe ìfọ̀rọ̀wérọ̀ kankan, tó sì jẹ́ pé àgbélẹ̀rọ àti àhesọ làwọn tó ń gbé ìròyìn náà kiri pé Fúnkẹ́ Akíndélé ó ti sọ̀rọ̀ nípa ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀.